Yeah, mo tún ti dé. Èmi ọmọ yín náà ni Eléyẹlé Global. Gbogbo kí tó ń wò mí, ẹ jọ̀ọ́. Kí ló dé tí wọ́n tún ń drag Wùnmí? Kí ló dé tí wọ́n ń drag Wùnmí lórí DNA again? Mo rò pé Wùnmí yìí òun ló jáde fúnra rẹ̀. Òun ló sọ̀rọ̀ sókè, òun ló sọ̀rọ̀ síta fúnra rẹ̀. Tó dẹ̀ tó ń fi allegation kan Baba Mohbad pé òun ti ready àti ṣe DNA báyìí o. Kí ló dé tí Baba Mohbad ò fẹ́ jáde fẹ́ ṣe DNA? Òun ti ready àti ṣe DNA báyìí sìn. Now ọ̀rọ̀ DNA nísìn ó dẹ̀ tó wá ń escalate àti ń sọ lọ́tún àti ń sọ lọ́sìn. Okay? In the hope pé wọ́n fẹ́ ṣe DNA. But now ṣàdédé ni mo tún come across sí níbi tó pé tó ti ń drag Wùnmí. Tó pé ti ń drag Wùnmí lórí ọ̀rọ̀ the same DNA yìí náà again. Ẹ jọ̀ọ́, kí ló tún ń dá DNA dúró? Kí ló ń dá DNA dúró tó tún fi ń drag Wùnmí? Ṣé Wùnmí ò tún fẹ́ ṣe DNA mọ́ ni? Àbí ẹ kàn ń fi ọ̀rọ̀ DNA yìí ẹ kàn tún fi ń káàṣì kúrúsì ní àbáwo? Àbí ẹ kàn tún fi ń ẹ tún fẹ́ fi divert wa síbòmíì? Torí tí mo sọ pé ọ̀rọ̀ yìí yé mi, irọ́ ni mo pa. Torí tó bá jẹ́ pé bí Wùnmí ṣe ń sọ̀rọ̀ ńgbà yẹn pé òun ti ready àti ṣe DNA o, Baba Mohbad ni ò ready o. Now tí Baba Mohbad wá ready yìí sìn, mo wò pé kò tiẹ̀ yẹ kó tiẹ̀ waste time rárá. Tó tún wá fi di wípé wọ́n wá tún drag Wùnmí. Ok, kó má dọ̀bẹ̀ pé bóyá ẹnu mi lẹ̀ ti máa gbọ́. Ó ṣeé ṣe kẹ́yìn kọ̀ọ̀kẹ́ ti gbọ́. But mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tí ì gbọ́. Mo dẹ̀ máa ń sọ fún yín, mo ní tí n bá rí information tí mo rí pé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi. Àbí tá a máa kọ́ ọgbọ́n kan àbẹ́kọ̀ méjì ń bẹ̀. Mi ò ní estate láti mú wá fún yín. Ẹ wá gbọ́ ibi tó gbé ti ń drag Wùnmí again. Kódà wọ́n drag ẹ̀ débi wípé wọ́n tún yẹ̀yẹ́ ẹ̀. Wọ́n yẹ̀yẹ́ débi wípé wọ́n tún ń sọ gbogbo báwo ni kí n ṣe put ẹ̀ gbogbo private life ẹ̀. Gbogbo ẹbí kó má dẹ̀ pé bóyá ẹnu mi lẹ ti ń gbọ́. Ẹ̀yin Yorùbá bọ̀ ẹni ẹnu ọlọ́rọ̀ la ti ń gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti ń gbọ́ pé mo tán. Wàá gbọ́ fún ara yín. Can you imagine? Rumutu. Ṣé rìmútù ni àbí rùmútù? Ṣé ń gbọ́?
sí wọn kàn àwọn olórí burúkú èèyàn ẹ̀ àwọn ẹ̀ tí wọ́n ti ta tí ó ti ta àìsú ẹ̀ wọ́n sórí èèyàn ẹ̀rọ kan tí mo bá ní wá lọ tó wá lọ ìdílé wọn ìdílé òfò. àfikọ́ lọ́hún ṣàánú wa lórí ọ̀rọ̀ justice yìí. ọ̀rọ̀ ti dójú ẹ o. ọ̀rọ̀ ti dójú ẹ báyìí o. Can you imagine? Gistlover ti wá cast báyìí o. Gistlover ti cast o. ọba àrọ ti fọ́gbà yọ̀gà o. ọba àrọ ti fọ́gbà yọ̀gà. Gistlover ti wá cast báyìí. ẹ jọ kí ló tún mú Wùnmí kí ló ń mú Wùnmí tó tún fi ń drag ẹ. That is my question. gbogbo tó ń wò mí ẹ jọ mi mọ̀ bóyá ẹ̀yin mọ̀ o tẹ́ ẹ bá mọ̀ ẹ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section. torí Wùnmí ti jáde fún ara ẹ̀ tó ti accept pé òun fẹ́ ṣe DNA pé bàbá Mohbad òun ló ń dá wọn dúró. Now ṣó tún yẹ kó tó máa tún drag ẹ. ẹ wá wo bọ́n ṣe wá ń yí ẹyẹ síta òbò ẹ̀ wá ń ta ó ń fi remote ó fi ń ro òbò ó ń fọwọ́ fẹ òbò ọyàn ẹ̀ ṣe bá kan kíní kan ṣe kíní kan. Now nísìnyí tí àṣírí yẹn bá lọ tú sọ́wọ́ àwọn èèyàn lóòótọ́ tó bá da gbogbo ẹ̀ sórí social media ibo ni Wùnmí fúnra rẹ̀ fẹ́ fojú sí. Níbo ló fẹ́ fojú sí for God's sake? Níbo ló fẹ́ fojú sí? Torí tán bá tẹ̀ sọ pé ọ̀rọ̀ DNA yìí ó tún lè fa argument àbí ó tún lè waste time máa deny. Torí nígbà tí Wùnmí jáde fúnra rẹ̀ everybody sọ pé wèrè tó bá yẹ pé ó ti jáde nígbà tí wọ́n ti ń sọ wípé ó ní ò ní ṣe lénìí ò ní ṣe lọ́la ohun tó ń sọ náà nìyẹn tí ó jẹ́ kó ti ṣe DNA yẹn gbà yẹn. Bọ́ sígbà tó lẹ̀ tó wá jáde inú àwọn èèyàn dùn pé yà Wùnmí dẹ̀ ti jáde o
ó ti parọ́ mọ́ Baba Mohbad pé Baba Mohbad ló ń dá òun dúró sí yìí o now Baba Mohbad wà á rédín sí ṣé yẹ kó tún máa tún dàgì ẹ jẹ́ ká tún gbọ́ síwájú díẹ̀ sí. Yóò jẹ́ ìbò ló ń dá sí ọ̀rọ̀ tí òkò jẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ pé ní jákẹ́ kòkòrò máa ń nù ní ẹgbà tí ó tọmọtọmọ yìí tó lọ́mọlọ́mọ náà gbà ẹ̀. Gbogbo yẹ̀ ní sinmi tí a bá jáwọ́ rẹ̀. Ìyábọ̀ Òjó pẹ̀lẹ́ ẹsẹ̀ o rò pé gbogbo ilé tí ò dẹ́ ẹ̀rí tí ò dé inú ẹ̀ tó rò pé nǹkan jẹ fún ẹ̀. Kẹ́ni olúlọ́yọ̀ ló kó and I believe I want to agree with that woman. Ó ní Mohbad died in the house. So which will make you are part of it. You are there when they buy Mohbad. Èyí ó máa ń sọ fún ẹ kí ló ṣe mọ̀ pé Mohbad died in the house. Gbogbo wọn ló mọ kó tó pa Mohbad. Gbogbo wọn ló mọ wọn fẹ́ sọ ni. Ẹrù pé yìí ń gbádùn. Ṣé bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí rí? Ẹ wá wọ ọmọ ọlọ́mọ tí ẹ dálé gbòdò tí ẹ kọ́ọ̀tì láìpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ẹ wá parọ́ torí pé inú yín dùn. Ẹrù pé ẹ wà láyé. Gbogbo wọn ló mọ kó tó pa. I don't care. I'm not interested in whatever. Oh my, I'm going to England. Ghana to marry. Oh my, àwọn kẹ́hìn àti Williams ti marry. Kí wàá ní títí ẹ̀? Ọmọ ọba ṣé kí ni wọ́n fi ọ̀nà Ọlọ́run ni? Ó ṣe títí ẹ̀ tó fi àbẹ́yẹ yìí this love is spectacular. Ẹyẹ ni ẹ̀kọ́, ẹyẹ ni ìgbé ọjọ́ Ọlọ́run. I'm not even going to your daughter's whatever. But ẹ̀yọ́ yìí di yẹ. Wọ́n lè wà nínú lẹ́gbà ẹ̀ tó bá pé ó wà ní talks for Mohbad. Ó wà ń bẹ̀. You know a lot about it. Wọ́n mọ everything. You know a lot. You said this. Ẹ̀yẹ wá ní gbogbo ẹgbẹ́ ọdẹ. Wọ́n náà lórí ẹgbẹ́ ẹ̀jẹ̀ ọmọ lọ ṣé nìkan ṣe. You are not loyal to yourself. Báwo jẹ́ àbá lóyà sí ara yín? Kí lè ṣe fẹ́ lọ́yà sọ lọ́rùn? Ọlọ́run á bí ẹ̀jẹ̀ aláìṣẹ̀jẹ̀ jà sílẹ̀. Á bí ẹ̀rọ lè rọ́pò ẹ̀kọ́ ìfẹ́ ló pé bàbá jẹ́kẹ̀jẹ̀kẹ̀ ló pé ọmọ ọlọ́mọ ìgbé lọ sí ìlú òyìnbó ẹgbẹ́ lọ sí UK. Ọmọ ẹ̀ṣọ́ ẹni tó parọ́ ẹlọ́mọ ẹ̀ṣọ́ ọgbẹ́ fún yín. Ẹ̀jẹ̀ lè kẹ̀jẹ̀ tó lè kẹ́ ti ṣe kọ́. Àjẹ́ máa mú ẹ̀mú nípẹ̀. Káríwọ̀ sórí ìwọ ìlú òṣèlú lẹ́fù pé àṣìṣe máa máa sọ̀rọ̀. Ogun ọ̀rọ̀ àdìbò tẹ̀ nínú ẹ̀lẹ́gbà láti ṣe. Ìwọ lọ ẹ lọ mú owó ìyọkọ̀ sókè ẹ̀jẹ̀ ní sí ọgbà àgbáyé. Kókó parọ́ mọ́ bàbá. Ó pè ó tún jáde. Ẹni pé ayé ṣe yìí. Tí wàá sọ ni ayé ṣe owó àti ọgbà olùkúlẹ̀. Kí bàbá máa bì ló. Wọ́n tún jáde. Aláìfọ̀bílẹ̀ àìsẹ́yìn. Ọkọ̀ gbogbo tó ń ṣe ọkọ̀ fi ṣe bójúbójú ni. Kẹ̀rù ó ń jà ó ń gbá ìyàwó rẹ̀ jà. Irọ́ náà ní èdè ni. Wọ́n lọ lọ́wọ́ ìyàtúndẹ̀ kan sókè. Ẹ̀jẹ̀ ti sí ìlú. Àsìkò Ọlọ́run tó dé ní pẹ́jẹ́. Tí ẹ bá ní gbogbo owó agbára Ọlọ́run kára gbogbo yìí àti àwọn tó wà lókè tó wọ̀n yìí tí wọ́n ṣiṣẹ́ bí. Kí ẹ máa ṣe Ọlọ́run jẹ́. Iṣẹ́ Ọlọ́run ló dá gbogbo wa dá àwòrán rẹ̀. Ọlọ́run ní kẹ́ destroy ní iṣẹ́ ọwọ́ òun kẹ́ mú ẹ̀mí lọ. Bẹ́ẹ̀ni. Èmi iṣẹ́ lè ta ẹ̀jẹ̀ mú lọ. Gbogbo ilẹ̀ máa ní bínú àti ìjọ Ọlọ́run. Kí ló dé? Agbo 70 kìíní EFCC. Sórí burúkú ẹ̀ ọ̀tọ̀ ẹ̀jẹ̀ ti ta sí ọpọlọ yín. Mọ́bí tẹ máa gbà lọ. Ẹ wá kórìí jọ. Ọlọ́run jẹ́ ẹ̀gbẹ́ ó expose yín. Lè rọ́nà lọ gbogbo yín. Owó tẹ gbà ẹ̀jẹ̀ kọ́ máa tún fún yín lówó ẹ̀jẹ̀ lọ kẹ́ bá lè gba ìbínú àti òjò ìbínú Ọlọ́run tó máa rò sí lórí láìpẹ́ yìí. Ìkẹyọ̀. Ìjọ́rí pé ká náà máa fẹ́ràn olúbọ kẹ́ bá ní Ọlọ́run náà afẹ́ràn olúbọ kíní kan jẹ́ṣẹ̀. Ó wá gbé ọmọ bíbí rẹ̀ nìkan sókè fi kọ́ pé ká má tún ṣe rẹ̀ mọ̀. Èyí tó wá láyàláyà ẹ̀tọ́ ọkọ̀ náà lójú. Ẹ̀ sì mọ nǹkan kan. Ẹ̀ sì mọ tó ń bọ̀ wá báyìí. Sórí ìwọ olùsí kọ́pẹ̀ olè olè ajẹ́ tiẹ̀. Ṣẹ́gun owó olówó kiri tó bá dákẹ́ lórí ọ̀rọ̀ kọfí kò ní bó àwọn yìí àwọn òbí òní kiri ẹ̀. Olórí burúkú. Orí Facebook náà ni mo sọ kìí tí mo máa ń rí. Kí ló pe Yọ̀mí tó ń sọ fún ẹ tó ó fi ẹsẹ̀ yẹ̀yẹ́ rí tó lòun advice ẹ̀. Ó ti wá fẹ́ kó dáa kó ṣe ẹ̀ṣẹ̀ kó kọ̀wé àbí kó sọ fáwọn ẹ̀kọ́ tó yẹ nítorí nínú ẹgbàá ẹ̀wọ̀n. Ó ní kó fi ẹsẹ̀ yẹ̀yẹ́ pé má dà kan fi òfin lẹ̀. Ó ṣe sọ fún Arífá náà nìyẹn. Kí ló kọ ẹ̀ pé ọ̀rọ̀ bàbá Mohbad? Wọ́n mú
jẹ́rìí ẹ láyé tó máa fi lọ torí tó ṣe bàbá Mohbad á ṣe àwọn náà ṣe bí wọ́n nìkan lọ́wọ́ bí ṣe bí wọ́n nìkan ni ọkùnrin tẹ̀lé ẹ orí bá yẹ ayé ò ní sùnmọ́ òrókòlò owó ayé máa ń lògò ni for 15 years ẹ̀gbọ́n mi ní 14 years kan ló lò òdìgbò tó fi ẹ́ ṣe ẹ̀yẹ ni àwọn ti wọ́n sà ó bá fi 14-15 tí mo bá tẹ̀ tó sọ pé ṣé yóò jẹ́ ìdíyẹ kò dáa àṣẹ ni bí ní ẹ́ ọlọ́run á ju ẹ síta gbé èèyàn burúkú ni ẹ́ wọ́n yóò fẹ́ lọ pa wọ́n náà nítorí. ẹ bá gbọ́dọ̀ ẹ má lò pa ìyàwó òjò ẹ bá ń parọ́ gbọ́dọ̀ ẹ má lè kọ́ ló pa wọ́n tẹ̀ tí ń sọ̀rọ̀ ìdíjọ́ ọ̀ní. gbogbo fídíò tó ti ń lọ ẹ wá dá ẹ síta ẹ rògbà fún làwọn ojú ti là lójú ti là. ọmọ àlè ló wà lọ́wọ́ ẹ lọ́jọ́ DNA wọ́n sáàkì lọ́mọ ọmọ ẹ. ẹgbẹ́ ọmọ náà wà lẹ́tọ̀ọ́. ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọba àrọ̀ yẹn ọ̀rọ̀ lẹ ti gbọ́ bọ́ba àrọ̀ ṣe ń yẹ̀yẹ́ Wùnmí àti Kàrímọ́ but my question is ṣé bá a ṣe máa drag ọ̀rọ̀ yìí náà lélẹ́yìn ti when dìgbà wo ó dàbí ẹni pa àwọn pípò yìí wọ́n ń fùlù wa ni o bẹ́ẹ̀ mi ṣe ń wo wọ́n ń fùlù wa ni ó dàbí ẹni pé wọ́n mọ nǹkan tó ń ṣe ọlọ́run but àwọn onírè jù báyìí lọ lórí ọ̀rọ̀ DNA ọ̀nà DNA Kàrímọ́ versus Wùnmí tí n bá tún rí ẹni information tí mo rí pé ó máa wúlò fẹ́ lólùfẹ́ mi mi ò ní hesitate láti mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kí lè bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹni tẹ́ subscribe kudos yín lónìí tọwọ́ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ yín òkùnkùn ní kan ìsàlẹ̀ àpò ọwọ́ tẹ́ wá fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ bá mi share kẹ́ bá mi subscribe ire o.